Who is the lover? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah Muhammadur Rasulullah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم آمين. Àwa ìsọ̀rí lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba nípa èso ẹni ẹ̀kọ́ ẹni ìgbé. A bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run ọba kan ṣoṣo, ọba olóore ọ̀fẹ́, ọba aládìpẹ̀lẹ́ ẹ̀san rere. Ìkẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run àti ìbùkún rẹ̀ kó máa bá a síwájú nínú gbogbo àwọn ẹ̀dá. Ọ̀nà ni ànábì wa tí jẹ́ Muhammad sallallahu alayhi wa sallam, òjíṣẹ́ ẹgbẹ̀yìn tí Ọlọ́run rán wá sáyé tó sì fún ní Al-Qur'an gẹ́gẹ́ bí ìtọ́sọ́nà fún gbogbo ọmọnìyàn. Ìkẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run àti ìbùkún rẹ̀ kó máa bá ànábì wa Adam tó fi dórí ànábì wa Isa tí wọ́n ti síwájú ànábì wa sáyé. Àpapọ̀ iṣẹ́ tí àwọn wọ̀nyí ti kọ́kọ́ jẹ́ fún àwọn community àti àwọn nations káàkiri. Ọ̀nà ni Rasulullah Muhammad tí ó jẹ́ akẹ́yìndégbẹ̀gbọ́n tó wá jẹ́ gẹ́gẹ́ bí Ọlọ́run ọba ṣe rán. Àdúpẹ́ ní Ọlọ́run pé Ọlọ́run fi wá mọ̀nà wà lójú ọ̀nà ẹ̀sìn ọlá. Ọlọ́run má yí iṣẹ́ wa kúrò lójú ọ̀nà ẹ̀sìn ọlá yìí láéláé, àmín. A kí yín kú ọ̀rọ̀ ẹ̀sìn, a kí yín kú òǹgbẹ ẹ̀sìnkúṣẹ́ ládàá. Ọlọ́run kó san gbogbo alẹ́ san olóore. Ní tí a fi bẹ̀rẹ̀ ètò yìí lónìí, òun náà ni ká kẹ́dùn nípa ìpapòdà ọ̀kan nínú àwọn aṣíwájú wa, ọlọ́lá wa Honourable Justice Abdul Muttalib Ahmed Ambali, tí wọ́n ti fìgbà kan jẹ́ adájọ́ àgbà nílànà ti Sharia ní ìpínlẹ̀ Kwara níbí. Kọ́lọ́run bá kó bá kẹ́ wọn, kó bá gẹ̀ wọn, kó bá mójú kò ní láì fi wọn. Iwájú tí wọ́n kọjú sí, Ọlọ́run jẹ́ kó dáa fún wọn. Ẹ̀yìn tán fi ilẹ̀, Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ láéláé. Àwa náà ní ẹ̀yìn ọ̀hún àtẹ̀bí àtàrà. Gbogbo àtàjẹ́ olólùfẹ́ wọn ni a fẹ́ kí wọ́n lọ. Àwọn náà ń gbà tí wọ́n ń lọ, àwọn náà ò tí ì fẹ́ lọ. Ọba tó rán wọn wá sáyé lọ lásìkò ti tó. Nítọ́lọ́run fi ju gbogbo wa náà lọ nìyẹn tí a máa ń sọ lórí ètò yìí pé àmọ́jọ́ tá a dáyé, àmọ́jọ́ tí ó yá. Gbogbo ẹnikẹ́ni tí ó kẹ̀sì kún, tí ó kàwà dáadáa kún, tí ó hùwà re, kò gbà pé ọjọ́ kú ń bẹ ni. Tó bá gbà pé ọjọ́ kú ń bẹ tí ì ṣe pé èèyàn kan gbà lásán, torí gbígbà lásán ń bẹ téèyàn pé tọ́ ọ bá yá ó yá nìyẹn, tọ́ Ọlọ́run ó jẹ́ kí gbogbo ọ̀dà. Tọ́ ọ bá fẹ́ kọ́ Ọlọ́run ó jẹ́ gbogbo ọ̀dà, ṣiṣẹ́ dáadáa látàyé tá a fi rántí irú àwọn aṣíwájú wa tí wọ́n lọ wọ̀nyí. Àwọn tán lọ bá láwọn aṣíwájú wa, àwọn òbí wa, àwọn àna wa, àwọn àlùfáà wa, àwọn tíṣà wa tí wọ́n jẹ́ mùsùlùmí. Gbogbo wọn ti ṣiṣẹ́ dáadáa láyé kan tó lọ. Àmọ́ a tún gbọ́dọ̀ máa bẹ̀ lọ́run fún wọn. Ọlọ́run kó bá kẹ́ my lord Honourable Justice Ambali àti gbogbo àwọn tiwa tán lọ́ọ́ bá ọ̀dà la ilaha illallah. Àwa tá a wá ṣẹ́kù, Ọlọ́run já pẹ́ jù bá a ṣe fẹ́ pẹ́ lọ lórí àlàáfíà àtàlékún gbígbàdúrà, àmín. Nǹkan ẹlẹ́ẹ̀kejì òun ni pé ẹni tó ń bá wa mójútó ètò yìí nípa sísanwó, ọ̀kan nú ara wa ni, ọmọ ìyá wa ni, olólùfẹ́ wa ni. Dáadáa rẹ̀ Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ láéláé. Gbogbo tí tó ń tọrọ lóore Ọlọ́run máa bá a ṣe fún, kó máa dáa kó sì máa pọ̀ ju bó ṣe fẹ́ lọ. La ilaha illallah. Ìtọ́sẹ́kù náà àlámọ̀rí rẹ̀ tí ń bọ́ lọ́hùn sọ, Ọlọ́run dákun má sábà mú ṣe fún. La ilaha illallah. A kí n káàbọ̀ sórí ètò yìí lẹ́ẹ̀kan sí. Àlùfáà tí mo mú wá, gbajúmọ̀ àfáà ni wọ́n. Bí n bá ní máa introduce wọn, kọ́dà ní kó lórí ètò yìí. Àmọ́ èyí tí ń kàn fi kí wọn káàbọ̀ ni pé àwa tá à ń ṣètò yìí, Muslim Media Watch Group of Nigeria, ọ̀kan nínú wa ní àlejò wa lónìí. Alfa Al-Ustaz Sheikh Mahmood Yusuf Adewale. Assalamu alaikum wa rahmatullah. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Marhaba bikum ya Sheikh. Afakumullah. Now, ìbéèrè àkọ́kọ́ tí mo fẹ́ tàkùtù ẹ̀ síwájú wọn ni pé a ti wà nínú
mẹ́wàá gbẹ̀yìn oṣù Ramadan wọ́n á sì máa ròyìn pé mẹ́wàá àkọ́kọ́ nù Ramadan ó lóore àmọ́ mẹ́wàá ẹ̀kejì lóore jù lọ wọ́n á ní èyí tó pegedé nínú oore òun náà ni mẹ́wàá ti gbẹ̀yìn yìí àwọn iṣẹ́ wo láàṣe tá a fi ráǹfààní oore tí ń bẹ nù mẹ́wàá gbẹ̀yìn yìí tá a fi lè ṣoríire láyé àti lọ́run béèrè àkọ́kọ́ náà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله السميع العليم وبه نستعين عوناك يا معين اللهم صل على سيدنا محمد صلاة ترضيك وترضيه وترضى بها أن يا رب العالمين آمين أيها المستمعون الكرام في كل مكان السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. ìbéèrè tí coordinator dájú ẹ̀kọ́ mi. Naam. òun ni pé ní mẹ́wàá gbẹ̀yìn Ramadan láti pilẹ̀ yìí o. ìkìláàfù pọ̀ lọ́dọ̀ àwọn àlùfáà. àwọn kan gbà pé kò sí ọ̀gànjọ́ kankan kò sí ijọ́ kankan kò sì sí ọ̀gànjọ́ kankan nínú Ramadan tí ó lọ́lá ju gbogbo ọ̀gànjọ́ lọ. àwọn kan tó gbà pé Lailatul Qadri kọ́dà kìí ṣe ti gbẹ̀yìn ṣàǹpé mo ní ìkìláàfù ni. wọ́n gbà pé àkọ́kọ́ Ramadan mẹ́wàá àkọ́kọ́ náà Lailatul Qadri ni mẹ́wàá ti mídù Lailatul Qadri ni mẹ́wàá ti gbẹ̀yìn Lailatul Qadri ni àmì ìtọ́pọ̀lọpọ̀ àfáà fọwọ́ sí jù tí wọ́n sì gbà wọlé jù òun ni pé mẹ́wàá ti gbẹ̀yìn òun ni Lailatul Qadri wà nú ẹ̀ ọwọ́jọ́ ọlọ́lá ju gbogbo ọ̀gànjọ́ lọ. ntí mẹ́mẹ́ ni pé ní mẹ́wàá yìí dáadáa tá a bá ṣe ń bẹ̀ ó ju gbogbo ọ̀gànjọ́ tó bá wà nínú ayé lọ ìjọ lọ́wọ́ á jẹ́ nú ẹ̀ nítorí pé ìjọ kan ṣoṣo ni ìjọ kan yìí ìjọ lọ́wọ́ tó wá jẹ́ nú mẹ́wàá gbẹ̀yìn wọn wá bí anabi Muhammad sallallahu alayhi wa sallam ọ̀gá gbogbo ọ̀gá àfa gbogbo àfa aṣáájú gbogbo aṣáájú inú ọmọnìyàn tó wáyé kọ́dà àtàlìjẹ̀nu tó wáyé nítorí pé anabi lafa Kùránì ránṣáyé Kùránì táwa fi ránṣẹ́ sí anabi yìí èèyàn àtàlìjẹ̀nu ńlọ́jọ́ jíṣẹ́ fún. ẹ bá wo Suratul Fatiha Kùránì bẹ̀rẹ̀ ní chapter 1 which is alhamdulillah nígbà tí ó wá parí gbólóhùn tẹ káyìn minal jinnati wan nas. Ọlọ́run lókè àwọn ẹ̀dá tó dá nísàlẹ̀. ìpà àwọn méjèèjì pọ̀ ń àti ọ̀rọ̀ kùlí ìhìyà ìlàhíyà tá a gbọ́ pé nafaru minal jinni qalu sami'na Qur'anan ajaban ó jẹ́ mọ̀ pé mùsùlùmí ń bẹ nínú àwọn àlìjẹ̀nú bó ti wà nínú àwa ọmọnìyàn ìyẹn ká fẹ́ treat. Ànábì wa Lailatul Qadri ó ní mọ́kànlélógún mẹ́tàlélógún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n mẹ́tàdínníọgbọ̀n mọ́kàndínníọgbọ̀n àwọn ọjọ́ kò ṣeé pín méjì wù. bẹ́ẹ̀ni iná nìkẹ́ wa Lailatul Qadri sí. èyí ò ní pé 21 23rd 25th 27 29. ntẹ́mi kan ní wọ́n fẹ́ jọ wá wò ni pé èwo ni 21 tó jódodo èwo ni 23 tó jódodo nítorí pé báwa mùsùlùmí ṣe máa wẹ̀ tẹ́nìkan ò sì lè pẹ́ nìkan jẹ̀bi nítorí pé àfa wa aṣáájú gbogbo wa nígbà tí ó sọ̀rọ̀ àwẹ̀ ó ní ẹgbà àwẹ̀ bẹ́ẹ̀ bá rọ́ṣù bí ọ̀bá sọ́ṣù ẹ̀ka sàbánù kó pé ọgbọ̀n kẹwàá mú àwọn tó kọ́kọ́ mú àbáwọn tó mú sí kejì ta ló jẹ̀bi Ọlọ́run tá à ń torí ẹgbàá ni ẹja fi yí òun lẹ̀ fún ìwọ̀n túmọ̀ sí pé èyí tá a bá pè ní 20 ó lè jẹ́ 21 tàwa kan èyí tá a bá pè ní 21 ó lè jẹ́ 20 tàwa kan ìgbàgbọ́ tèmi àti ìgbámú tèmi wá ni pé ní báwo ẹ bá ti dogún tí èpè tí wọ́n pa aṣọ dùn gbogbo ọ̀gànjọ́ ọbẹ̀ Lailatul Qadri ni nítorí pé àmọ́ta ló wà accurate inú bá ti mú un àmọ́ gbogbo wa aláwẹ̀ ni wá káwá fi gbogbo ọ̀gànjọ́ yìí ṣe wàhálà nítòsí fa ni pé samaolu jásí nínú àwọn Israelite tó náà jagun sójú ọ̀nà tọ́lọ́hún ilé ànábì gbọ́ ọ̀rọ̀ yẹn lọ́wọ́ mú láyẹ̀ pé ọlọ́run sẹ́mi náà sì rẹ̀ ní ìrọ̀ ọ̀gànjọ́ kan àbọ̀nà kan bẹ̀ táwọn àlìhùmọ̀ tèmi náà fi lépa bá ọkùnrin tó fi ẹgbẹ̀rún oṣù jagun sí ojú ọ̀nà tọ́lọ́hún ọlọ́run ní mọ̀dára ẹ̀ láàmú ànábì tá a ṣe gbogbo tiẹ̀ nídẹ̀kùn àwa àlìhùmọ̀ ẹ̀ta ànábì Muhammad àwa la wá gbẹ̀yìn kò ní í sì mí mọ́ ọwọ́ jẹ́ ká wà ní wọ́sọ̀t kò lé jù kò dẹ̀ jù
in between lọ́lọ́run fi dájọ́ tàwa mùsùlùmí sí ọ̀wá ni a máa wá òun láwọn ọ̀gànjọ́ Lailatul Qadri yìí dáadáa tá a bá wá ṣe mẹ́ ó ṣe déédéé ẹgbẹ̀rún oṣù tí yẹn fi ṣe títí ọlọ́run tí wọ́n ń jẹ́ 33 years 3 months 3 weeks 3 days 3 hours 3 minutes 3 seconds nítorí pé tá a bá ti gọ́gù ẹ̀ àbí tá a bá ṣe tẹ divide ẹ̀ yóò fún yín ní 33.333 1000 months ẹ wá fẹ́ sọ ọdọọdún divide by 12 ní tí ó gbé jáde ni pé 33 years 3 months 3 weeks 3 days 3 hours 3 minutes 3 seconds iná ẹ̀ ni ó ṣe déédéé 1000 month tí yẹn bá fi ṣe ti tọ́lọ́hún 83 ni sorry to say 83 years iná ẹ̀ ní ṣe déédéé 1000 month tọ́bọ̀ wá rí bẹ́ẹ̀ dáadáa gàrú tí ń bẹ́ẹ̀ ni pé n tá à ń ṣe fìtínà sí kí tọ́wọ́ ṣe ní 83 àádọ́rin kan ọgọ́rin ọdún àtọdún mẹ́ta àtọ̀sù mẹ́ta àtọ̀sẹ̀ mẹ́ta àti wákàtí mẹ́ta ìnìláàdá tó ṣe tó ọba ṣalábàápàdé àánú ọlọ́run lọ́gàjọ Lailatul Qadri nìkan inú gbòógì tí bẹ́ẹ̀nbi Lailatul Qadri nìkan. kí wàá ní mọ̀ràn yín fún àwọn tí ń gbọ́ wa tán sì ń wò wá pé ńgbà tá a mọ́jọ́ tí ì ṣe gan ọjọ́ mẹ́wàá tó kù yìí àwọn aṣẹ́ wo ni ká ṣe lóru gànjọ́ tá a fi bẹ ọlọ́run lórí àlámọ̀rí wa. bẹ́ẹ̀ ti bí míì náà wọ́n bí Muhammad sallallahu alayhi wa sallam. kọ́dẹ̀ ni ọba wa gbọ́ wá ní ìyá wa Aisha ó ní kí la lè máa ṣe tí ó yọ ọlọ́run nínú lọ́gàjọ́ Lailatul Qadri Ànábì dá lóhùn pé ẹ tẹra mọ́ kasratul istighfar àmọ́ sígà tí mo fẹ́ yìí ni pé Allahumma innaka afuwun karimun tuhibbul afwa fa'fu anni Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni ó di ọ̀nà méjì tàkọ́kọ́ mo fi kẹ̀rímù sí ẹlẹ́ẹ̀kejì fi kẹ̀rímù sí méjèèjì náà ní nẹ́sùn tọ́gbà wá èyí yòówù tó bá jẹ́ dẹ́kun fún ọ gbogbo nta bá ń ṣe nta gbọdọ̀ máa dún ní mọ́jú àforíjì ní ká máa tọrọ jù òun ní jù òun nìkan lè yẹn lè rí tí ẹ rà nù. Allahu akbar. ẹni ọlọ́run bá ti lóhùn fèrèjì ní ọ̀kẹ́ gbogbo nta jọ ń wá kí wọn báwa mo ṣe ní owó máa ń bì ilẹ̀ àwọn kan tún kó owó jọ tí wọ́n fi wọ bàálù wọ́n gbà pé tẹ́yìn bá kírun jàmá ní bẹ́tìlì àti 1000 reward nílẹ̀ yẹn gbà mbẹ́ bẹ́ẹ̀ bá kí mọ́sálásí ànábì Mádínà wọ́n ní 500 ni tẹ́yìn bá kí ní Jerusalem mosque ọlọ́run mọ́sá gbà padà fún wa Masjidil Aqsa ọlọ́run gbà tí wá padà fún wa gbogbo àwọn bàbá ọjọ́ òní wọ́n pè wọ́n lọ Alhaji Kudus nígbà wọ́n lọ mọ́kàtẹ́ wọ́n tún yẹ Masjidil Aqsa iná àwọn òtí fi ọjọ́ jẹ́ tiwa mọ́ Jerusalem mo fọlá Ramadan yìí bí ọlọ́run mọ́sá gba ayé òun padà fáwọn mùsùlùmí kọjá yé dẹkùn ó ti ẹ̀ jẹ́ pé mùsùlùmí náà lọ́pọ̀ jù ń bẹ̀ nísìn. àwọn kan wá ń lé wa kó nú ẹ̀ táwọn mùsùlùmí wọn máa kírun mẹ́ẹ̀ tí wọ́n tún máa yọgi tì wọ́n tí wọ́n máa fìdí ìbọn gbá wọn ní ààyè ìjọsìn tọ́lọ́ gbogbo àwọn tí ń palẹ̀ mọ́ gbígbà kú lọ́wọ́ wa ọlọ́mọṣá gba agbára kú lọ́wọ́ wọn wá dá padà fún wọn bẹ́ẹ̀ bá kírun bẹ́ẹ̀ 500 láàdá yìí làwọn ọmọ ìyá wa kan wọ bàálù lọ ọlọ́run ta fún wọn níbi àwọn náà wá ti ń kí tiwa níyìn náà tó o bá kírun jàmá ẹ̀rùn ni owó mọ́ lákòókò yìí Ànábì ní bẹ́ẹ̀ bá kírun kan jàmá yóò gba ládàá 27 àbí 25 nígbà máa jòkó fúnra tèmi ní ìpá àfa kan lórí o tó o bá bá takbiratul ihram 27 ni tó o bá bá jàmá tó o bá takbiratul ihram 25 ni bọ́ ọ bá wá dáa kí bó ti wù kọ́ àmọ́ kí tó ládàá ẹ̀yọ̀ kan wọ́n ìta fi wá sálápá ń tètè ká máa kírun wa ní jàmá ká sì máa ṣe àdúrà tá Ànábì ní kí a ṣe yìí má wàá fọ̀gànjọ́ sùn mọ́ ìwọ tó lè ṣe kọ lọ umra iktikaf inú mẹ́wàá gbẹ̀yìn lòun náà wà Ànábì ní táwọn ẹ bá ti di mẹ́wàá gbogbo nǹkan ayé ní yọ̀dùyọ̀dù ayé lòun máa jìnà sí òun ó kó inú ilé fáwọn obìnrin òun ó kó fáwọn ọmọ òun lè dira àwọn lámúrè síwájú ọba tó dáhùn bọ́yọ̀ òní ni bọ́yọ̀ ọ̀la ni wọ́n fi ń wò mọ́ wọn náà lọ iktikaf Central Mosque wọn ní ká ti ṣe kó lè máa kírun jàmá kí jimá tuntun bẹ́ẹ̀ nú ẹ̀ kọ́ má bọ́ nítorí pé nínú mẹ́wàá àṣà kí jimá kan kí jimá òun náà tún wá bọ́ nínú mọ́sálásí tí
òun tí ń ṣèjọsìn yìí ìfiniládájú ń sì fi ń dájú àtẹ̀mí àtẹ̀yìn ọlọ́run ṣe ń dẹ́kun fún wa. àmín ya Allah. ẹ ṣé púpọ̀ àlùfáà wa fún ìlanilọ́yẹ̀ tí ẹ ṣe fún wa yìí. ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ni wọ́n ní ká máa ṣe nínú oṣù Ramadan, ó sì dájú pé bá a bá ṣe ọlọ́run ti ṣàdéhùn pé wọ́n san wá lẹ́san oore. àkọ́kọ́ ká máa kírun jàmá, ẹ̀kejì ká máa ṣe askar, ìyẹn ni pé ká máa tọrọ istighfar ká kọ́lọ̀ foríjì wa. ẹlẹ́ẹ̀kẹta ká máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lórí oore tó ṣe fún wa. ẹlẹ́ẹ̀kẹrin ká máa ṣe sàárà lọ́pọ̀lọpọ̀. ẹlẹ́ẹ̀karùn ká máa ṣàánú àwọn aláìní pẹ̀lú oúnjẹ. ẹlẹ́ẹ̀kẹfà ká máa wá ṣe tìláwàtul Qur'an. ká máa ṣe tìláwàtul nítorí pé Qur'an. Al-Qur'an ní gangan lọ́gàjọ inna anzalnahu fi laylatil qadr. ẹlẹ́ẹ̀keje ká máa fi gbogbo alẹ́ wa sùn mọ́jú mọ́mọ́, ká máa jí lóru láti yan náfílà ká sì tún bẹ Ọlọ́run. kódà bá a ṣe jọgbọ̀n ṣẹ́jú lọ tá a tún padà lọ sórí bẹ́ẹ̀dì wa, ká má sì jẹ́yìn ọgbà ìrun jàmá àsùbá lọ́wọ́ wa. tó gbogbo nǹkan tí a kà kalẹ̀ yìí sínú àwẹ̀ nìkan ló yẹ ká máa ṣe ni àbí kí lọ́lọ́run dà ní àníyàn pẹ̀lú wa tó fi fẹ́ kí Ramadan ṣá wáyé lẹ́ẹ̀kan láàrin ọdún. gbogbo àwọn sẹ́bi méjèèjọ tẹ́ni a máa ṣe nínú oṣù Ramadan yìí, kí ló prevent wa láti lè máa ṣe ní oṣù mọ́kànlá yòókù? alhamdulillah ntí Ramadan náà wà fún ẹ pé òṣìṣẹ́ ìjọba wọ́n pe training and retraining wọ́n máa ṣe bẹ́ẹ̀ ni tí wọ́n bá fẹ́ kí sí ọmọ lọ èèyàn ní wà stand still bẹ́ẹ̀ ni sójú kan pé analog nìkan wọn fi káwáyà yín jọ wọ́n ti sọ di digital ní lákòókò yìí bẹ́ẹ̀ wá ní Ramadan ṣe jẹ́ lẹ́ẹ̀kan lọ́dún oṣù kan nínú méjìlá ọ̀hún ẹ máa fi tún lékún bí ẹ̀ ń tí wọ́n ń ṣe nínú ẹ̀ ẹ̀kọ́ tẹ́ ẹ bá rí kọ́ àti tẹ́ ẹ tẹra mọ́nú ẹ̀ hùn ẹ imply ẹ̀ lóṣù mọ́kànlá yòókù o lè wá tún ti fẹ́ gbàgbé já tuntun lọ ẹ tún lọ sẹ́mínà lóṣù kan yìí níta ẹ bá tún bá bọ̀ mẹ́ kẹ́ntún implement ẹ̀. ìwé kákan ṣètò ọlọ́run láàrin oṣù kan yìí kóṣù mọ́kànlá ìwọ̀n ọdún ká pé àti free alẹ́ máa ṣe tó wù wá. nàìjíríà tó àtọ́ pé Ramadan ní ìyá ni wọ́n jẹ́. Allahu Akbar. ọ̀pọ̀lọpọ̀ ètò tẹlifíṣàn wọ́n rò pé àwọn fẹ́ kọ́ lọ́run nífà. ọ̀pọ̀lọpọ̀ ètò inú rédíò inú tẹlifíṣàn ẹ pé inú Ramadan là máa rún gbọ̀wọ́. ìyókù wọn máa polo ní ẹ wá so ń gbọ̀wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n dá nǹkan tí wọ́n ń ṣe mọ̀ láyé gbogbo ìgbà aṣọ tún sọ ni àwí tún wí ni ìkẹ́ Ọlọ́run tó ṣe fún ẹ sínú Ramadan nìkan ni wọ́n ń fẹ́ tó bá ṣe pé ọ̀fẹ́ ìkẹ́ ẹnu Ramadan nìkan má já nu rẹ̀ ọjà Ramadan nìkan. òun fẹ́ kó jẹ́ throughout the year oore tó ń ṣe nínú Ramadan yìí spread ẹ̀ sínú. sí gbogbo àwọn oṣù yòókù ìkẹ́ àánú tọ́pọ̀lọpọ̀ yín máa ṣe kódà ìdásínú níbo lè bí ọmọ àpààyàn kò sí àkókò tẹ́bi ọ̀pààyàn nítorí pé mi máa sọ fáwọn kan pé ẹ̀sọ́ àwọn tẹ́ ẹ máa mójútó ládùúgbò yín gbogbo dáadáa tẹ́ ẹ fi Ramadan náà ṣe ẹ má jẹ́ ọ́ dáwọ́ ta ló sọ fún ọ pé ó di tẹ̀mí. ìgbà tí máa ti ń bá yẹ̀wò àkókò tiẹ̀ nu máa wá lò kí ẹ fi ṣètò Ọlọ́run gbogbo ẹni Ọlọ́run bá kẹ́ gàrú tó gbọdọ̀ ṣe jù láyé ìníkọ́tọ̀ rẹ̀ wọ́n bá nẹ́bí pé sàárà wo lọ́wọ́ dájú ó ní ìtì àmú lílì masakin ká máa fún tálákà jẹ ká máa fún tálákà jẹ oní pàtàkì ọ̀pọ̀lọpọ̀ àdúgbò wọn bá máa rò kọ́ wọn máa ṣe ráìsì kí ló sì yín lọ́wọ́ ká ẹ máa ṣe báwẹ̀ bá tán. bọ́lá bá ti fún yín lágbára mọ́ bọ́lá bá ti fún yín lágbára mọ́ lẹ́nìkan tó máa bọ́ aṣáájú gbogbo ẹni ó wáyé lọ́rẹ̀ǹtà nẹ́bí Ibrahim ni òun ni Muhammad sì máàkì pé kódà bọ́lá wọn bá tún sàlámà rí òun ó dùn mọ́ òun kó ṣe é bíi ti anabi Ibrahim kí lè anabi Ibrahim ní tó ju gbogbo àwọn yòókù ẹ lọ anabi tí máa tọrẹ anabi tí máa ṣàánú anabi tí èdò ń jẹjẹ àwọn ará yẹn lásìkò kódà lómi yóò tún tẹ́ni sí gbangba bọ́n bá lọ mọ́ ẹ má wá mú kọ́ ẹ má bá ń jẹun ẹ má bá àmọ́ sáà bá ti gba àwẹ̀ tán sẹ́yìn pé yẹn pé wá bá ń jẹun. ṣe níparí fún ètò tèmi yìí mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ yín ó sì dàbí ẹni pé ìbéèrè ni tí àwa mùsùlùmí yẹ ká máa bira wa ni ìbéèrè ni táwọn tí ó tiẹ̀ sí nínú Islam tó yẹ ká máa bi wa ni kí ló dé tó yẹ pé gbogbo ntọ́lọ̀ ní asá fún nínú oṣù yìí
táwẹ̀ bá wá parí tán àwọn èèyàn ó tún wá bọ́ sínú ìwẹ̀ ẹ̀ṣẹ̀ tí wọ́n ń hù tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n wá dí gbogbo dáadáa tí wọ́n ti ń ṣe inú àwẹ̀ yẹn wọ́n dínkù tàbí kí wọ́n tiẹ̀ má ṣe mọ́ rárá tọ́ Sátánì lólùgọ́ ti àwọn èèyàn ní taari lé jìnnà nínú Ramadan ó ṣeéṣe tó tún yòókù tí àwọn èèyàn lóṣù mọ́kànlá yòókù kí Ramadan míì tó dé bó làwọn èèyàn ó sì jìnnà sí àṣetán tí ń baṣẹ́ wọn jẹ́ lóṣù mọ́kànlá yòókù yìí. gbogbo ẹrú yòówù tí ẹ bá rí náà tí Ramadan kọjá kódà lómi ìjọ wọn bá ti ní ọ̀làlá wọn ti rọ́ṣù o ọ̀làlá sínú o lálẹ́ àti rọ́ṣù ni ó ti bẹ̀rẹ̀ bàná ó dàbí ẹni tó lọ tírénì tí ò rí implement Allahu Akbar ẹgbẹ́ tí a máa ń ṣàgbéga lẹ́nu iṣẹ́ wọn gbọ́dọ̀ gbéga bẹ́ẹ̀ni kò ní kàn án ń túmọ̀ sí páwẹ̀ tó gbà wọn Ọlọ́run ọgbà Allahu Akbar kò ní túmọ̀ jù bẹ́ẹ̀ lọ ẹlẹ́ẹ̀kejì ni pé mo sọ bá nú ètò yìí náà ni mo ní gbogbo àwọn tí ń ṣàìdájú lórílẹ̀‐èdè táwa wà yìí ìjọ ẹ̀sìn tó níwèé ẹ̀sìn mùsùlùmí àti kìrìsìtẹ́nì ni àwa níwèé tá à ń pé Olúwa ló fi ránṣẹ́ sí wa ìwé ìkíní kejì wa ló ní a máa ṣe jàmbá ló ní a máa parọ́ ló ní a máa mutí ló ní a máa ṣe àgbèrè kò síbi pásítọ̀ kan ti lè sí pé àyè àgbèrè nínú Bíbélì ó sì ní a máa pààyàn ó sì ní a máa pààyàn ká sì má ṣe òbílẹ̀ jẹ́ ìwé àwa méjèèjì ló wí àmọ́ gbàtà wa bára wa nílùú tí àfọwọ́kọ wa tó àfi ọ̀rọ̀ kọ wá bá wa láyé tó ní a máa lò èyí ìlà jìnnà sí ọ̀mùtíjù ní Nàìjíríà inú ẹlẹ́sìn méjèèjì yìí ni gbogbo ohun tí ọ̀dà jù tí wọ́n ń ṣe ní atrocity sinna ni apààyàn ni abatọmọnìkejì jẹ́ ni nínú àwọn ẹlẹ́sìn méjèèjì ló wà kò sí ilé ọtí tí ọ̀gbọ́lùdé nú àwẹ̀ Ọlọ́run tó sáwẹ̀ tó lónìí àwọn méjì lájọ gba àwẹ̀ pọ̀ bàbá tó a ṣe tún wá ń padà síbi kọ̀tọ́kọ̀dá in tó o ti pàtì fún 40 days being you Christian 30 days àwa mùsùlùmí kí ló tún mú ọ padà sí ìmí àsì máa sọ fáwọn èèyàn pé bíyẹn bá ti kúndùn ọtí yóò tì í àwọn ọmọ rẹ orí ọkùnrin bàbá mọ pé n bá mu bíyà òní jìnnà sí ó ń gúdà ó dìdàkudà káyìn ni pé n bá mu sẹ́sìn bóyá òun yóò padà sẹ́sìn ni pé n bá mu tírìtìrì ọtí onítìrì méjì láàárọ̀ lọ́sàn-án lálẹ́ láyé nínú kòtò sàárè lọ́nà àlìkìyàmà nínú ìyà ni ó jí sí nígbà wa ti wá party for good 30 days 1 month completely why can't you deviate why can't you do away from such bad attitude kódò ò lè gan wọn máa ń sinmi nínú Ramadan nítorí pé nítorí ó sinmi ni pé ńgbò lọ fẹ́ lè jà bẹ́ẹ̀ nìkan ọba jí máa dáná sàárè ẹnìkan jí máa jẹ sàárè àbí kẹ́nìkan máa ṣe náfìlà nítorí òun ti wá gbà kú lọ́wọ́ ẹ̀hún ẹ má jà débẹ̀ mọ́ gàrú tí mùsùlùmí tún jìnà sí jù láyé tó yẹ pé tá a bá rọ́jú jìnà sí gbogbo kọ̀dá láà ní máa ṣe òun ní irọ́ pípa ẹrú kan lè bá nàbí gbogbo kọ̀dá ní máa ṣe irọ́ yìí náà tó wá kún anábì ní mo ti tọ́ àìdá rẹ kalẹ̀ yẹ́yọ̀ kan náà yọ̀dá fún mi sàlìkà wà ní fún mi pé òun ní máa parọ́ mọ́ ọba sọ fún anábì pé òun ní máa parọ́ mọ́ bàbá ti rí lòun máa wí náà lòun máa wí ó dà kókò tó fẹ́ lè jalè lọ́gàjọ́ ti múra tán ó ní gbogbo ń ta burú máa ní tí n kẹfí sí èèyàn tí ó fi wọlé létí wọn ní mà tí n bá wá pàdé ọ̀rẹ́ mi lásùbà tó bá bí mi ní pé kí ni mo fọ̀gànjọ́ ṣe sí lè sọ fún un pé mo ló kó lè ó tún dìbò fẹ́ lè mutí Kùránì ló ní ọ̀dà yìí sí lè sọ pé mo mutí sí lè sọ pé mo ṣe sìná tí ò ní tì mí lójú irọ́ lójú lẹ̀ tí gbogbo ọ̀dà fi bọ́lẹ̀ ní ọwọ́ ẹ̀ gbogbo orílẹ̀-èdè Nàìjíríà 70% wa òpùrọ́ ni wá tálù Kùránì sì sọ pí lànàtúláhí alálìkàsíbìn àtòkèdélẹ̀ ẹ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ aṣáájú náà atrocity wọn mọ̀mọ́ bí n ṣe panabí tiẹ̀ mọ̀mọ́ tí ń sọ mọ̀mọ́ tí ń ṣe mọ̀mọ́ tí ń sọ mọ̀mọ́ tí ń ṣe kọ́dà bí wọn bá mú mi ìní gbogbo wọn fi ń tẹ̀rì síbi kọ̀dá bí yẹn bá báwọn lè bá Ọlọ́run kò ní pé ẹjẹ́ Ramadan tọdún ni tá a ti pa kọ̀dá ti mẹ̀yìí ẹjọ́ ọgbà kọ̀dá lẹ̀ ní ọwọ́ wa ẹ ṣé ẹ̀yin olùtẹ́tí sí wa tẹ́ ń gbọ́ wa tẹ́ sì ń wò wá ètò tí a ṣe lónìí a fi ṣe ìkìlọ̀ fúnra wa ni nípa pé kò ní dáa kò sì ní yẹ ká gbààwẹ̀ lódidi ọgbọ̀n ọjọ́ ká sá fún àwọn àìdáa kan ká ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ dáadáa kan kí oṣù kan ìwá kọjá lọ
káwá bọ́ sí oṣù mọ́kànlá yòókù tá a tún lò kó tó di páwẹ̀ míì dé àwọn ń ta la fílẹ̀ tá a ṣe mọ́ àwa ń ṣe wọ́n ẹ̀kọ́ tó yẹ kí Ramadan kọ́ wa kò kọ́ wa nìyẹn so anybody tí máa ń padà síbi tó ti ń ṣe láì dáa tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́yìn Ramadan kó mọ̀ pé àwẹ̀ tó ń gbà àti gbogbo pẹ́pẹ́ ń fúrú tó ń ṣe àtowó tó ń ná òun kàn gbìyànjú ni rìsọ́ọ̀tì tó yẹ kóun rí láàrin oṣù mọ́kànlá ni pé gbogbo ohun tí mo fi lẹ̀ láì dáa mi débẹ̀ mọ́ torí training tọ́lọ́run fẹ́ jẹ́ kó jẹ́ fún wa tí ó fi wúlò fún wa láyé àti lọ́run òun la imbibe I can attend ní imbibe ẹ̀ assimilate ẹ̀ kò jẹ́ ká rí put into practice ọlọ́run jẹ́ kí mi àtiwọ́ ká lè practice rẹ̀ àwọn dáadáa tá à ń ṣe nínú oṣù Ramadan yìí pàápàá jùlọ ẹgbẹ́ tiwa yìí Muslim Media Watch Group of Nigeria yìí tá a gbé lọ́wọ́ ó pọ̀ àmọ́ kanú rẹ̀ ni pé ẹ̀yin tẹ́ ń sanwó sílé rédíò tẹ́ ń sanwó sílé iṣẹ́ tẹlifíṣàn ìpè ẹ̀ bá wa gbé prógráàmù wa jáde nínú Ramadan nìkan lọ́pọ̀lọpọ̀ yín ṣe iye tẹ́ ẹ sì ná láàrin oṣù kan yìí tẹ́ ẹ bá ná iye tó tó bẹ́ẹ̀ náà ọkà oṣù mọ́kànlá yòókù ṣebí jojúmọ́ lẹ́ ń ṣe léléyìí ìyẹn ẹjọ́ wọn máa ṣe lẹ́ẹ̀kan láàrin ọ̀sẹ̀ kan ẹ bá 54 weeks ń bẹ iye tẹ́ ẹ ná lódìndí oṣù kan yìí ẹ lè má ná jù bẹ́ẹ̀ náà lọ láàrin oṣù mọ́kànlá yòókù tí Ramadan ó fi dé ṣe róríire bí ó ṣe pọ̀ tó báyìí àmọ́ ká ṣe nǹkan nínú Ramadan ká wá fílẹ̀ ká má ṣe mọ́ n tó burú ni o Ọlọ́run ṣàánú wa yóò jẹ́ kí a bá gbogbo iṣẹ́ dáadáa wà yìí níbi títí lérè gbogbo ń tá a ṣe mọ́ tá a fílẹ̀ nínú Ramadan ẹ má jà padà síbẹ̀ tí àwẹ̀ bá parí o à ń kìlọ̀ fún wa kalẹ̀ nù torí àtúngbé tòmí bọ̀ káwẹ̀ tó parí Ọlọ́run jẹ́ kí a ṣe ọ̀pọ̀ ọdún láyé gbogbo ọ̀nà ìjọsìn wa yóò gbà lẹ́sìn fún wa lónìí àlùfáà wa tí a pè wá sórí ètò àwọn náà ni Sheikh Mahmood Yusuf Adéwọlé tọ́jọ́ kan nínú àwọn ọmọ ìgbìmọ̀ Muslim Media Watch Group of Nigeria ní àwọn àfáà tí ọ̀rọ̀ ẹ̀sìn jẹ lógún tí wọ́n á rí i pé ń bí a lo ayédè lónìí àfi ká lo mídíà láàfin Islam tán ká àwọn náà jẹ́ kan nù wa jazakumullahu khair wọ́n bá di jọ́ mẹ́jọ ẹ̀ tún máa bọ̀ torí a ṣe ètò tá a fi wọ inú ọdún Ọlọ́run jà sọ̀pọ̀ ọdún láyé subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin amin. Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar. All praise is due to the one and only. He is the master of all creation. All praise is due to the one and only. He is the master of all creation.